Ukobele Oba Dr. Sefiu Oyebola Adeyeri Kẹta Ajiro Tutuwan Aseyin ti ilẹ̀ Ìṣẹ́yìn. So ìpàdé tá a ṣe lónìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ẹ̀kan ní oṣù tó dẹ̀ pé a máa ń gbé ìpàdé yẹn káàkiri ilé ààfin lọ́balọ́ba kọ̀ọ̀kan ní Oke-Ogun, so that because inclusiveness là ń fẹ́. So ìpàdé wa dá lórí ìṣọ̀kan gbogbo ọba Oke-Ogun. Ìpàdé wa dá lórí ìlọsíwájú Oke-Ogun lápapọ̀ àti Ọ̀yọ́ State. Ìpàdé wa dá lórí àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ bí challenges fún àwọn ọba, security àti ipò lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí a rí pé ní ipò lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn àtúnṣe kan wà ní àtọwọ́ àwọn ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ State. Ìpàdé wa dá lórí gbogbo yẹn wípé nǹkan tí wọ́n ṣe nílé ìgbìmọ̀ asòfin kò perfect o. A dẹ̀ ń fẹ́ kí wọ́n tún ka àwa náà kún ní Oke-Ogun. Àwọn nǹkan tí ìpàdé wa dá lórí rẹ̀. Gẹ́gẹ́ bí o ti béèrè lọ́wọ́ mi, àwọn tí wọ́n ṣe ìpàdé yìí tí wọ́n ti ń tu ọkọ̀ ẹgbẹ́ yìí bọ̀ láti bí ọdún méjì sẹ́yìn tí a gba iṣẹ́ lọ́wọ́ wọn lónìí, mo lù wọ́n lọ́gọ ẹnu gidigidi, especially Ọ̀kẹ̀rẹ̀ of Ṣakí Ọba Khalid. Mo lù wọ́n lọ́gọ ẹnu gidi, iṣẹ́ takuntakun ni wọ́n ṣe nítorí pé àwọn ni wọ́n lé foundation ẹgbẹ́ yìí. Foundation yẹn dẹ̀ solid. Ìdarí wọn ó múnádóko pẹ̀lú gbogbo àwọn ìgbìmọ̀ wọn tí wọ́n jọ ṣe ọdún méjì sẹ́yìn tí àwa wá gbà lọ́wọ́ wọn. So ní agbára lọ́wọ́ ibi tí wọ́n bá ṣẹ́dé náà, ibẹ̀ náà làwa náà ó ti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí o ṣe béèrè pé kí la fẹ́ ṣe, well, a máa fún Oke-Ogun Council of Obas, a máa fún wọn ní new direction. Àwọn díẹ̀ nínú àwọn kan tá a fẹ́ ṣe ni pé a make sure wípé ní Council of Obas ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwa ní opportunity láti jẹ́ deputy chairman, a máa make sure wípé gbogbo àwọn ọba Oke-Ogun wọ́n kà wọ́n yẹ. A máa ṣiṣẹ́ fún wọn pé àwọn ọba wa náà wà ní position tó yẹ kí wọ́n wà. Ó máa jẹ́ nǹkan àkọ́kọ́. Nípa ẹgbẹ́ tá a máa ṣe ni pé a máa make sure yìí pé àwọn ọmọ wa a collaborate pẹ̀lú federal, state, àwọn civil service commission and other places wípé a ti lè ríṣẹ́ fún àwọn ọmọ wa. A máa make sure pé àwọn ọmọ wa, àwọn youth wa, a empower wọn láti ríṣẹ́ àti whatever they can be used to empower them. A máa make sure pé a jà fún láti federal láti make sure wípé àwọn ọmọ wa wọ́n rí iṣẹ́, wọ́n dẹ̀ kà wọ́n yẹ. Ìkẹta ni pé a máa make sure pé unity gbọ́dọ̀ wà láàrin wa àwọn ọba Oke-Ogun, nítorí pé bí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọ̀. So nínú unity, inú ẹni agbára wa wà. A máa make sure pé unity yẹn ó ṣe kíni o, ó lọ síwájú sí. State creation tí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, a máa make sure wípé aṣíwájú ajá fún. A máa make sure pé state creation ní Oke-Ogun State là ń fẹ́. Nǹkan tá à ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run nìyẹn. And plan B wa ni pé tó bá tẹ̀ wá ló jẹ́ wípé bóyá Oke-Ogun State yẹn ó bá wa ló jẹ́ pé kò possible àgbàdo ẹ̀, a make sure pé capital agbára Ọlọ́run ó dé ibi 2027 ọmọ wa la fẹ́ kó ṣe governor ní agbára Ọlọ́run. Gbogbo àwọn nǹkan tí a máa jà fún nìyẹn. So kí Ọlọ́run kó ṣe kíni o, k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́, k'Ọlọ́run kó. bí o ní hide sábẹ́ irọ́, àwọn house of rep wa wọn ṣe dáadáa tó, wọn ṣe dáadáa o. Tẹ́bá dẹ̀ bí gbogbo àwọn lọ́balọ́ba tó wà níbí àwọn aṣọ the same thing fi pé àwọn house of rep wa wọn ṣe dáadáa. Ó dàbí pé ara wọn ni wọ́n lọ represent. Ṣùgbọ́n a pè wọ́n ṣàkíyèsí, a bá wọn sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ bá parí sáà yín ilé náà lẹ́ ń padà bọ̀ o. Tẹ́bá wá padà délé ojú wo la fẹ́ fi wò yìí. So a bá wọn sọ̀rọ̀, a dẹ̀ make sure yìí pé collaboration wà mọ́ láàrin àwọn àti àwọn ọba láti make sure pé iṣẹ́ tá a rán wọn lọ ṣe nílé ìgbìmọ̀ asòfin wọ́n ṣe, wọ́n dẹ̀ ṣe kún ojú òṣùwọ̀n. Gọ́vnà nígbà tí wọ́n pass bills yẹn ò perfect o. Gómìnà náà sọ ó ní kò perfect. Ó ní ṣùgbọ́n nǹkan tó máa ṣe nìyẹn. So ìrìn àjò 1000 years ó begin pẹ̀lú one step. Ṣé ẹ rántí pé ìgbìmọ̀ lọ́balọ́ba l'Ọ̀yọ́ State, the last time tá jókòó gbẹ̀yìn was 2011. Báàdẹ̀ sí jókòó gẹ́gẹ́ bí ìgbìmọ̀ lọ́balọ́ba, oríṣiríṣi nǹkan ló ń dùn wá. Àwọn nǹkan tó yẹ kó wá ká enjoy láti federal enjoy ẹ̀. Àbá ẹgbẹ́ pé láàrin àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní gbogbo Nàìjíríà nítorí pé a lè jókòó.
òfin sọ pé tá a bá lè jókòó a lè benefit anything so therefore a wò wípé this time around kò sí àlẹ́ agbára gómìnà ló lágbára lórí gbogbo nǹkan bọ̀ kì í ṣe pé wọn ò consult wa o wọn consult wa o bọ̀ tí tágbára wa dé àṣìṣe síbẹ̀ ilé ìgbìmọ̀ asòfin ló pàṣẹ bíìlì yìí o àdè ní agbára kan lẹ́yìn gọ́fúnà a gbọ́dọ̀ ṣe kéde a gbọ́dọ̀ support wọn for now títí tí ìgbìmọ̀ lọ́balọ́ba ó fi jókòó tí ìgbìmọ̀ lọ́balọ́ba bá jókòó gbogbo àtúnṣe yẹn definitely a máa ṣe nítorí nǹkan tí ìgbìmọ̀ lọ́balọ́ba wà fún nìyẹn.